ẹgbẹ́ òṣìṣẹ́ NSC ní káràlú kí wọ́n dáwọ́ ríra dátà tàbí pípè lórí MTN, Airtel àti Glo dúró fún wákàtí 3 lójúmọ́ o. ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ó ti rọ àwọn òṣìṣẹ́ àtàwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà yòókù láti má ṣe pè lórí fóònù tàbí ra dátà MTN, Airtel tàbí Glo fún wákàtí 3 lójúmọ́. Ó bẹ̀rẹ̀ láti òní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 13 oṣù kejì ọdún 2025 yìí, lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ NSC èyí tó wáyé nílùú Lọ́kọ́jà ní ìpínlẹ̀ Kogi. Òun ni ẹgbẹ́ náà ti kéde ìgbésẹ̀ yìí láti fi ẹ̀hónú hàn lórí àfikún ìdá 50 owó tàrífù orí ìpè àti dátà o. NSC fi àìdùnnú rẹ̀ hàn lórí bí àwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ kan bí MTN bó ti ṣe àfikún owó dátà táwọn oníbàárà wọn rà, bó tilẹ̀ jẹ́ pé ìgbìmọ̀ tí ìjọba gbé dìde láti jíròrò lórí àfikún owó tàrífù náà kò tí ì parí iṣẹ́ rẹ̀ o, bẹ́ẹ̀ sì ni kò tí ì jábọ̀. Wọ́n wá ṣàlàyé wọ́n ní ọ̀sẹ̀ méjì ó ní ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá yìí tí àwọn aṣojú ẹgbẹ́ òṣìṣẹ́ àti ti ìjọba wà níbẹ̀, wọ́n ní láti jíròrò lórí ọ̀rọ̀ náà kí wọ́n tó dábàá ìgbésẹ̀ tó kàn. Ẹgbẹ́ NSC ó wá sọ lẹ́yìn ìpàdé rẹ̀ ní ìpínlẹ̀ Kogi pé àwọn kò ní jẹ́ káwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ kí wọ́n ṣe kankan mọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti ọjọ́ 1 oṣù kẹta tó ń bọ̀ tí wọ́n bá kọ̀ láti padà sí iye tí aráàlú tó ń ra dátà tẹ́lẹ̀. Níbi ìpàdé tí wọ́n ṣe ọ̀hún, ó ní NSC ti sọ fún gbogbo òṣìṣẹ́ láti má ṣe lo MTN, Airtel tàbí Glo fún wákàtí 3 lójúmọ́ o, láàrin aago 11 sí aago 2 ọ̀sán láti òní ọjọ́bọ̀ títí di ìparí oṣù kejì yìí. Ààrẹ ẹgbẹ́ NSC Joel Ajaero àti akọ̀wé àgbà ẹgbẹ́ náà Emma Ugboaja ó ní wọ́n jọ buwọ́lu àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣìṣẹ́ fi síta lẹ́yìn ìpàdé wọn ní Lọ́kọ́jà o. Ṣáájú ni àjọ NSC ló mà ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ àjọ NCC lórí bí ó ṣe buwọ́lu àfikún owó tàrífù lórí ìpè àti dátà. NSC wá pàṣẹ o nínú àtẹ̀jáde kan tó fi síta wípé kí gbogbo ìṣẹ́ kí wọ́n dẹ́yẹ sí lílo fóònù tàbí ríra dátà láti ọjọ́ 4 oṣù kejì tí ìjọba bá kọ̀ láti ṣe ìdádúró àfikún owó tàrífù náà. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìgbésẹ̀ àjọ NCC yìí ó mà burú jáì, ó sì lè ṣe àkóbá fáwọn òṣìṣẹ́ àtàwọn aráàlú lápapọ̀, pàápàá jùlọ o lásìkò yìí tí ọ̀pọ̀ nǹkan mà le koko ní orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí pé ìjọba rèé ó tún fowó kó mọ̀nàmọ́ná. NSC ní àwọn òṣìṣẹ́ yóò máa fi ẹ̀hónú hàn lórí ìgbésẹ̀ àjọ NCC yìí nípa ṣíṣe káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ NSC sọ ọ́ nínú àtẹ̀jáde náà wípé fífi ẹ̀hónú hàn yóò máa jẹ́ ìkìlọ̀ fún ìjọba láti jẹ́ kí wọ́n mọ àkóbá tí àfikún owó tàrífù yìí ó lè ṣe fáwọn òṣìṣẹ́ tó ń gba 70,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ. Ẹgbẹ́ òṣìṣẹ́ ó mà tún fi kọ́rọ̀ rẹ̀ pé kì í ṣe lásìkò tí ìjọba máa gbé owó iná mọ̀nàmọ́ná àti epo bẹntiróòlù lọ sókè tí ọ̀wọ́n gógó nǹkan tó sì gbòde o, òun ló tún yẹ kí wọ́n tún fi owó kó tàrífù ìpè àti dátà orí fóònù. Gbogbo ẹ̀ka àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láwọn ìpínlẹ̀ káàkiri Nàìjíríà àtàwọn ẹgbẹ́ míì ó ní àjọ NSC ó ní wọ́n ti rọ̀ báyìí láti dẹ́yẹ sí iléeṣẹ́ MTN, Airtel àti Glo. Àjọ NSC ó ní tìjọba bá kọ̀ láti ṣe léyìí, ẹgbẹ́ òṣìṣẹ́ yóò tẹ̀síwájú o. NSC kò ṣàìké pé ìjọba àpapọ̀, àjọ NCC àti ilé aṣòfin àgbà l'Àbújá láti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lẹ́ka ètò ìbáraẹnisọ̀rọ̀ kí wọ́n dá àfikún owó tàrífù náà dúró. Àjọ NSC ó ní tìjọba bá wá kọ̀ láti ṣe léyìí, ẹgbẹ́ òṣìṣẹ́ yóò tẹ̀síwájú pẹ̀lú ìfẹ̀hónúhàn èyí tó fẹ́ ṣe, àti pé àwọn tún lè dẹ́yẹ sí iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ẹ̀ṣọ́ ààbò kún àwọn ìjọba ìbílẹ̀ fọ́fọ́ ní Ọ̀ṣun. Ìbẹ̀rùbojo gbọ́kàn àwọn òṣìṣẹ́. Inú fu àyàfu ni a fi wá síbi iṣẹ́ lónìí látàrí rògbòdìyàn àwọn alága ìjọba ìbílẹ̀ tí ilé-ẹjọ́ kò tẹ́milọ́rùn ní kí wọ́n padà sí ọ́fíìsì. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Òṣogbo níṣe ni ọkàn àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà ló máa ń ru sókè
látàrí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ní káwọn alága ìbílẹ̀ tí ilé-ẹjọ́ gíga yọ nípò lọ́dún 2022 kí wọ́n padà sípò wọn o. ọ̀pọ̀ àwọn ìṣẹ́ òun ni kò mọ odó tí wọ́n fẹ́ da ọ̀run lásì báyìí tí ìbẹ̀rùbojo sì gba ọkàn wọn nítorí wọn kò mọ èyí tó máa jẹ́ ṣíṣe pàápàá báwọn alága náà bó ṣe ní àwọn ti ṣetán báyìí láti gba ipò àwọn padà. ọ̀kan lára àwọn alága tí wọ́n fi ọwọ́ òsì tí wọ́n fi júwe fún lọ́dún 2022 àmọ́ tí ilé-ẹjọ́ ti dá padà sípò báyìí ìyẹn Abíọ́dún Ìdòwú ó mà sọ wípé àwọn ti ṣetán láti padà sí ọ́fíìsì. wọ́n láwọn oníròyìn wọ́n ṣe àbẹ̀wò sí ara àwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ kan tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. wọ́n ní lára àwọn iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ tí wọ́n dé ní ìjọba ìbílẹ̀ Òṣogbo, Ọlọ́rundá àti Ẹdẹ South. wọ́n ní wámúwámú báyìí òun ni àwọn agbófinró mà dúró sí ẹnu ọ̀nà àbáwọlé àwọn iléeṣẹ́ ìjọba náà. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí. ẹ ṣé púpọ̀ ò tẹ̀ ń wò kàn ní Ẹ̀yà Yorùbá World TV. ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ sì máa kọ́mẹ̀ǹtì, kẹ́ tún wá bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ má tún gbàgbé láti bá wa tẹ agogo ìyẹn notification bell láti máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá tún ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ o, ká ní ọjọ́ rere o.